ara mi ìrírí rèé o lórí ọ̀rọ̀ ìjà tó ń lọ láàrin gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa méjèèjì Lizzy Anjorin àti Iyabo Ojo. Lizzy Anjorin má ti wá jáde ó ti sọ̀rọ̀ lórí Toyin Abraham látàrí bó ṣe súnmọ́ Iyabo Ojo. Ẹ gbọ́ ohun tó sọ. lórí nǹkan méjì ló fi bẹ̀ẹ́ jà ó rò pé ó rí bí wà tí Toyin Abraham ẹ̀ close. Kí ló kàn mí pẹ̀lú Toyin Abraham? Kí ló kàn mí pẹ̀lú Toyin? Kí ló dé pépè yín blackmailers orí yín ti gbà bọ̀dé? Kí ló kàn mí pẹ̀lú ṣé Toyin ń taṣọ ni àbó ń talẹ̀? How come tẹ́ pé àwọn tajọ́ ń taṣọ tajọ́ ń talẹ̀ mi ì ní problem pẹ̀lú wọn? Àfẹ́ anybody tó bá súnmọ́ ìwọ Iyabo Ojo. Kí ló kàn mí pẹ̀lú yẹn? Kí ni ti tèmi pẹ̀lú ogbórí burúkú tẹ̀ ń ṣe? Súnmọ́ Toyin sọ́rẹ́ mi ni Toyin ni. Ọmọ ìkéré ni Toyin jẹ́ sí mi. Ṣọlọ́rọ̀ mi ni kì í ṣọlọ́rọ̀ mi. Mi ìdílé rí, kò délé mi. Mi ì ṣọlọ́rọ̀ ẹ̀ kò ṣọlọ́rọ̀ mi. Mi ì mọ̀ rí kò rí mi rí. Kó yẹ pé ó pè mí lẹ́ẹ̀kan ẹ̀mejì. Ó dẹ̀ rí nǹkan kan tó ṣe ń gbà kan mo pe àkíyèsí ẹ̀. Ó dẹ̀ ní kí n má bínú. Ó dẹ̀ sì ń ṣe kinní yẹn lọ. Mo dẹ̀ fílẹ̀. So ṣé oh my goodness, oh God. Oh, àwọn people yìí really mess ara wọn. Àwọn people really mess ara wọn. Kí ló kàn mí pẹ̀lú àwọn nuisance yìí? Àwọn fagídí ló gba àwọn olè ọ̀lẹ. Kí ló kàn mí? Ẹ máa gbọ́. ìṣòkòkò mi tó sì Toyin. And I'm gonna love her till death. torí Toyin. Olórí burúkú ni ẹ́, Iyabo Ojo. Toyin is your goddaughter and you will love her till death. Ọmọ tó bu recently ọmọ ẹ̀kọ́ ló ń gbé kiri. You are not loyal to anybody. So ta ló ń bẹ ẹ̀jẹ̀ orí pé tálíkà ní Iyabo. O no, they were classless. O dẹ̀ ní tìjú. Major problem tó ní ni pé o ò ní tìjú. O so wà classless, o so low, o ò lówó, o ò léèyàn, o ò mọ̀yàn, o ò jẹ́yàn. Iyabo o tálíkà gan. Lágbájá is your god and kí ni ìyẹn ní ṣe? Ìyẹn la fi ń gbowó, ta fi ń raṣọ. Ṣé yẹn ló ń bá mi talẹ̀? Ṣé yẹn ló ń bá mi ta estate mi? Ìwọ náà mo ti ẹ̀rù kó máa sọ pé Lizzy iṣẹ́ ẹ ni. So Lizzy ò ṣẹ́. Statement tó sọ nísìn, it shows that you are a motherfucker. Apànìyàn ní Iyabo Lizzy Ojo. Apànìyàn ní ẹ tó máa ń wá ẹ̀sùn sí orí aláìṣẹ̀ láti pa wọ́n láti fi gba owó. You are just a pathetic killer. Mo rò pé o tiẹ̀ máa dárúkọ pé nǹkan tó ń ta Lizzy lára o bóyá o kọ́lé àbóralẹ̀ àbóramọ́tò àbóṣekóríire kan ojú gbogbo ẹ̀ lọ Iyabo o ò ní anything against Lizzy. Lizzy has been Lizzy has been supporting like financially mo ti support Iyabo. You are just a thief. O lè ní amrọ̀bà ní ẹ́. O lè tó fẹ́ kí n máa lọ ṣiṣẹ́ kí n máa wá fún ẹ lówó ọ̀fẹ́ o ò mọṣẹ́ ṣe olórí burúkú ọmọ. Ẹ̀yin èèyàn kí lẹ rí sí ohun tí Lizzy sọ nínú fọ́nrán yìí? Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé àti subscribe sí channel yìí, like àti share fídíò wa. Ẹ ṣé gan ni àwọn olóore. A tún máa rí yín lọ́jọ́ mi.